Àwọn afọláwo yìí bẹ̀rẹ̀ fún Imam Jami El-Bashir Dasuki Al-Fulani. Àmín. Ọlọ́ba aṣamọ̀nà rẹ̀. Àmín. Kò sí tó tó ìmọ̀nà Ọlọ́run. Ọlọ́run kò sọmọ̀nà máa ń bọ̀ tuntun tó yẹ fún wa lọ. Àmín. Àwọn tí gbà yẹn mọ̀nà tí yẹn fi dẹni àgùkù mọ́jọ wọ́ọ́rá yìí lọ́dọ̀. Àmín. Àwọn tí kọ́ yẹn níwà tí yẹn fi dá lábùkù ọlọ́mọdé wọ́ọ́rá yìí lọ́dọ̀. Àmín. Ọlọ́run má sì jẹ́ ó sì wí. Àmín. Ìmáàmù àgbà fún owó olúlọrin àtàgbègbè ẹ̀ ọlọ́run má jẹ́ ọkùnrin má jẹ́ ọgbọ́ sí. Àmín. Bá a ti tọrọ fún ẹ. Ṣé bẹ́ẹ̀ fáwọn náà tàwọn ọmọ wa? Àmín. Èyí wọn náà dúró bẹ́ẹ̀. Àdúrà ni iyọ̀ ní káwá sí fún ìtẹ̀yìn wà ní iyọ̀ ọlọ́run ti ṣe ká tó dé. Ọlọ́run ló mọ iye ẹni tí sun ọmọ tí ọ̀dọ́ ọmọ. Ọlọ́run ló mọ iye ẹni tó níyàwó. Ọlọ́run sì ń wò wọ́n rán pé ẹ máa sun ọmọ àmọ́ kò ní í já sọ́mọ. Ọpẹ́ tí aláàjì wa iyọ̀ ọpẹ́ tí ń dúró nínú. Abdulgani iyọ̀ ẹ̀yin tó máa ń pè ní àwẹ̀ gẹ́ẹ̀nì wọn ẹ bá dáhùn o ní jẹ́ gẹ́ẹ̀nì. Abdulgani Algani lọ́lọ́run ẹni àbáwá sọ bàbá wa ní Abdulgani. Abdulgani yìí yọ ìwọ ni gbogbo wa ìwà bá dúpẹ́ lọ́dọ̀. Alhamdulillah. Jókòó rẹ̀. Àlékún àlàáfíà ara gbogbo ìgbà ọlá gbogbo wa tá a jókòó yìí ọlọ́run sì fọ̀. Àmín. Bá a ti pé lónìí ìyọ́ ọlọ́mọ tuntun náà. Ọ̀lẹ́ èyí tí wọ́n tún bí tí ń jáde sáyé lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀. Ìtí ń pò ọ́ bó ti dókòó yọ ọlọ́wọ́ sọ nínú. Àmín. Ọlọ́wọ́ ti sọ. Àmín. Àwọn àyà wa kí ló kà wọ́n? Láti ẹ̀jú búrẹ́sì. Ẹ̀yẹ búburẹ́ nìkan jẹ́ tọ́lọ̀ ní ẹ̀rọ sí lọ́dọ̀. Àlá ti ṣùkìrì mẹ́rin àyàwìlá Muhammadi. Wọ́n sì kú kélété. فمن كتم المعروف منهم فما شكر. Alájà Abdulgani yìí yọ. Ẹni ọba pé gbogbo ayé pé wá bá ń dúpẹ́. Bẹ́ẹ̀ bá wo olú ẹni ìní dáadáa. Àwọn àǹfààní àpẹẹrẹ tá a fi mẹ́ni lọ́lọ́run mà ti ń dúpẹ́. Òun ni kò sì pè wá pé ẹ wá bá ń dúpẹ́ fọlọ́run o. Ọlọ́run ọ̀jẹ́ ìyàwó òbí ó kú tuntun. علامة شكر المرء إعلان حمده. Àmì tá a fi mọ̀ pé ẹgbẹ́ yẹn dúpẹ́ wọ́lọ́run. Òun ni kò ṣe kí ni? Kò ṣe ìlànà hàmìdì. Ó kéde ni wọ́n ti bọ́ kéde pé bọ̀. À ń lọ bí súná lọ́dọ̀ iyọ̀. Ẹ wá bá ń dúpẹ́ ni. Ẹni ó bímọ lè dá ọmọ rẹ̀ sọ lóko. Bẹ́ẹ̀ni àfa ti gbé yìí. Yóò sì yọjú sí yín. Sàlámù alẹ́kùn mo ti ní kó o pe àpòwé fún yín. Wọ́n sọ ọmọ mi ní Buhari Musa. Ẹ tó jẹ fún ọgbọ́n ọjọ́ ọmọ kálukú túbá. Àmọ́ ń tá a fi máa ń pè yín ẹ̀yin àfa.
ẹni àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ wúyí kí n gbà tọ́lọ́ ẹni tí ń bẹ lẹ́nu ẹ̀ kò sẹ́ni ọmọ nù wa. Allah. Àwọn bàbá yìí àwọn wa ń gbà wípé kéwù gidi lọ́kèké ṣe kéwù ti sìn. Àwọn wa gbé ajá nàfi wọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé ọ̀gágá wọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé kọ̀rọ̀ ìwọ́n náà ṣàdúrà. Ìmáàmù ilé báàrùn ìwọ́n náà ṣàdúrà. Wọ́n fẹ́ dá àlùbáríkà jọ wọ́n mọ̀ pé báwọn ti pọ̀ ní Ọlọ́run gbọ́dọ̀ bá kẹ́rì kan. Ìdínú àwọn bàbá yìí ti tọrọ àlùbáríkà àwọn ni wọ́n tọrọ àlùbáríkà fún àwọn àdájókòó wọn yìí náà. Ọlọ́run sì gbà bàbá ètì ẹ̀ náà ti gbà. Alamatu shukri mari i'lanu hamdi. Ẹni wá pé ọba yé mi àwọn àdúgbò bá lọ́wọ́ Ọlọ́run sóore fún mi, ọkọ̀lé fún mi, ọrọ̀ kọ̀ fún mi. Ó ní gbogbo tí ń ṣe inú mi dùn pé owó tún lékún ẹ wá bá ń dúpẹ́ ẹni ọba sì bẹ́ẹ̀. I'lanu hamdi. Ẹni ó kéde wípé ẹ wá bá ń dúpẹ́ o. Àmì tá a fi mọ̀ pé lágbèjà ń dúpẹ́. Wa man katama al-ma'rufa minhum fama shakara. Abẹ́lẹ́ bá fún orí Ọlọ́run pamọ́. Orí Ọlọ́run ó fi pamọ́. Kò pé ẹ wá bá wọn dúpẹ́, ọ wá lọ kó àwọn nǹkan méjọ, wọ́n wá búlọ́ọ̀kì títì látọ̀ mú. Wọ́n wá rànjú mọ́ra wọn lérí títì, wọ́n wá ń falàgà síra kí. Téèyàn fi mọ̀ pé mùkúmù ni wọ́n mú ní pé ojú ẹni tí ọ̀lẹ́ yìí dú. Ojú wa yọ jáde kọrùn. Ògbèrè àwọn wá di gírìn. Níbi ìlákùlá, lérí gbélágbájá ń ṣe kínní. Irú àwọn ni ò dúpẹ́. Wọ́n forí Ọlọ́run pamọ́ nù. Ní tí wọ́n á pè ní lágbájá ń dúpẹ́ bọ́lọ́run láwọn bẹ̀. Ẹ má jẹ lẹ́sìn, ẹ má jẹ́ ẹ sábà gbọ́ wá sí. Kò ṣe kìráyà sí lillahi khalikina. Fi kulli hali ala al-in'ami wan-ni'ami. Kun shakira. Bàbá ní orílẹ̀ kọ́, kọ́nà kó sojú lé méjì. Jẹ́ni tí dúpẹ́ bọ́lọ̀. Kun shakira. Bàbá ní ọ̀bẹ gbẹ pé wọ́n ara sọ ìwọ náà rà, irú ìtumọ̀ra ìwọ náà rà. Wọ́n ara bàtà tó lélẹ̀ ìwọ náà rà, irú ìtumọ̀ra náà lọ rà. Dúpẹ́ bọ́lọ̀. Kun shakira. Ọ̀n wọlé tọ̀ ìyàwó rẹ̀ yín dọ́mọ. Bó o ti ń wọlé tọ̀ bẹ́ẹ̀ ní dọ́mọ. Àwọn bàbá wa bọ̀. Kun shakira ya akhi lillahi khalikina. Bí alájà bìgà ní iyọ̀, ọba wa pè lérè dòkólẹ̀, tọ́ba polo eléré lónìí tó ní àwọn afábà ti pariwo àṣìláyà. Eléré ọbẹ̀rẹ̀ wàláhì kọjá Yorùbá. La ilaha illallah. Ìdí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló fi wọ́n kan. La ilaha illallah. 15 years ló fi wá ọmọ. Ọlọ́run tó wá pé mo dé. Ọmọ ìyá mi èsì tó ń dààmú ara rẹ̀. Ọlọ́run ń gba àdúrà. Àwa là ń kẹ́jù nígbàdúrà. Fọkànbalẹ̀, ó sì jẹ wọn ọmọ. Àmín. Àmín. Idha lam akun abda. Ṣáàkìrán. Kun shakiran ya akhi
dábàá ní kó ṣáàkìrán ọwọ́ ni yá àfi. يا أخي Orí yá àfi ìwọ ọmọ ìyá mi. Ẹni tí ń dúpẹ́. يا أخي كن شاكرا لله خالقنا. Bàbá ni wọ́n bí ọ̀sán yé. Ọ̀bá ọmọ bí gbọ́ kí lọ ṣẹlẹ̀ àwọn kan ò rí bí. Àwọn lọ gbọ́ ọmọ nílé kejì wọn á fi ń pè lóko. Bàbá rẹ̀ ló kú, òun náà sì ń dáhùn. Ó sì mọ̀ pé òun gbọ́dọ̀ òun ní lóko. Lókù gan mọ̀ pé ọ̀rọ̀ àgbọ̀n. Ó sì ń dáhùn. كن شاكرا كن شاكرا يا أخي لله خالقنا. Ọlọ́run ni ọwọ́ àdúgbò fún. Kìí sẹ́yìn rẹ̀ ká gbé kínní jọ lọ́wọ́ tó wọn náà wá di nǹkan kí nǹkan kan ní asálámà ṣùgbọ́n tó ti bọ́ lọ́hùn ó ti forí kalẹ̀ bọ́ lọ́hùn ọ̀sẹ̀ tó wá lọ mú kínní kan nù lé mọ́nàmọ́ná èsì yóò ẹni tí ó gbà ìyá àwọn àlàdé òpó ńláde kankan yálà ya ewu. كن شاكرا يا أخي لله خالقنا. Ìyá kan àdìbọ́lọ̀ ọ̀bẹ ẹ̀dùn ìbáwọn náà wọ́n lè wọ yìí ìlú ọ̀nà nílé. كن شاكرا يا أخي. Bàbá ìyá mi máa dúpẹ́ tàbí bàbá dúpẹ́ fún lillahi khaliqina. لله خالقنا. Ọba táwọn bàbá yìí júwe ẹ̀ fún wa pé a nítorí ìtajà bí ọ̀rọ̀ pa tó lè yanjú àbọ̀dọ̀ ẹ̀. لله خالقنا. O lè máa tọrọ owó yóò sì ní òṣòwò ọmọ ni ọmọ ẹbí wọn wà pé ọlọ́run kò yí sálọ́mọ mẹ́ẹ̀ẹ́dógún ọmọ tó bí. Bọ́dà yìí sábà wọ́n wá rònú àwọn ẹgbẹ́ nínú àgbà àpọ̀ máa jọ bí mẹ́ẹ̀ẹ́dógún yìí náà ọlọ́run kúkú wá sùn. Ọlọ́run ní ìní fún ọdún máa bímọ. كن شاكرا يا أخي. Owó wọn bá ti dùn tó kò dùn lọ́dọ̀ àwọn kan wọ́n ti ń sunbọ̀ ogún ọdún ni kò ní kankan. Bówó wọn bá ti dùn tó àwọn kan ti ń sunbọ̀ ogún ọdún ni kò ní kankan. Bọ́dà bí ilẹ̀ bá tún sùn yóò tún máa kò sí. Ọkùnrin ti ń pé ọmọ yóò tún ní jẹ́ nítorí pé tó máa lọ sùn tọmọbìnrin yìí nísìn. Obìnrin náà máa gbé òun ti ẹ̀sà ìgbàkan ó sì tó ọkọ mi ó àmọ́ ọdún yóò ti tọ́lọ́. Ní tí ń dùn máa wọ̀ kẹ́sì jẹ́ bá wọn. Èmi ọlọ́run lè ní í ṣe bẹ́ẹ̀. Èyí wá ń rọ omi ẹyọ kan náà ní ọ̀rọ̀ sí gbogbo nǹkan. Mo sì lè tí ó kúrò ọmọ kúrò. Àgbáyìn yóò dùn ni. Àgbáyìn yóò dùn kọ́lá tí yóò tún máa pọ́n wọ́lá. Ẹ wá lọ wo ewúro. Òjò kan náà ní sí ọ̀rọ̀ sí. Bí ọjà sí pé bọ̀ọ̀bá ti ṣàdúrà tí ẹ ó bòjì. كن شاكرا يا أخي. Ọmọ ìyá mi máa dúpẹ́. Ọmọ ìyá mi àfàdíyá àfi ọmọ ìyá mi máa dúpẹ́ o. كن شاكرا لله خالقنا. Máa dúpẹ́ fọlọ́mọ ọba tó dá wa. Ẹ wo lọ́tí ìmọ̀ Bàṣírù Nàṣúgídé ń bẹ. Tí ń lọ́mọ akéwù. Ọmọ akéwù. Mọ̀álímù. Ẹ̀yin náà ni wọ́n ní àfàgbé wa. Ẹ̀ẹ́dún lọ́wọ́ lórí àdúrà. Ó ti kọjá báwọn ní sí wọn. Ó ti kọjá báwọn ní sí. Àwọn aṣọ tí ìmáàmù Bàṣírù Àṣúgé ọmọ rán nísìn. Àwọn àpò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti dé àyè nìkan ṣe wá àpò tèmi rẹ̀ rán wọn. Bẹ́ẹ̀ bá ti wù inú ẹ̀ yóò sì wọlé. كن شاكرا يا أخي لله خالقنا. Àwọn tó ṣe náà wọ́n jòkó yìí. Bàbá máa ń gbọ́ bá. From sergeant to IG. الله أكبر. Èyí dáadáa sí ni wọ́n. From sergeant to IG. Lọ́wọ́ sọ̀rọ̀ Bàṣírù. Ìmọ̀ Bàṣírù Nàṣúgí. لا إله إلا الله. Ọlọ́run tó wá ṣe wọ́n fine. Ẹ̀rín rẹ̀ wúyì. Báyìí báwo ni ààrẹ rí ìwà sí báyìí?
Gbogbo ó kì í ní nígbà tí èèyàn sunkún lẹ́ẹ̀rí ẹ̀ lọ́ní. Ẹ̀rí rẹ̀ gbogbo nǹkan lọ́rùn ṣe fún ìmọ̀ gbàsúdà sókè. Bàbá ọba lọ́rin ẹ̀rí nígbà padà sí ibùdó yìí. Àwọn tá a jọ wà ní ọba. Àwọn tá a jọ wà ní ọba ni. Mo ló dùn mí tí n tiẹ̀ wá ní òye tá a máa jẹ́ nílé wa. Bí o ti sún ọba tó yìí. Kọ́lá yìí ní ìdùn. Ọlọ́run aláìná èmi kọ́ ló kà àwọn ọmọ fẹ́ jẹ. Kọ́ṣẹ́ tìrẹ yára fi ìlà ìfọ̀ ìkìlá. Bàbá ọlọ́run wà lórí ọba dáadáa ní gbogbo ọ̀. Ọlọ́run sàmọ̀ ní wọn púpọ̀. Bí o bá wà bá kó ọ̀rọ̀ yìí lọ́wọ́ lọ́wọ́ tí mo yọ̀ dáadáa. Ó bẹ̀rẹ̀ ìṣe sí màá ní jẹ ní. Màá ní ọba lórí retí ìdáyà ọlọ́run. Nígbà ìdáyà ọlọ́run dé àfúnágbájá. Ìdáyà ọlọ́ba lórí máa retí. Bẹ́ẹ̀ni bá débẹ̀ ní kọ̀kọ́ wà lọ́dọ̀ máa dìbò. A máa ṣe báyìí ìwà mẹ́tò ní ti máa yàn. Bí ibi ìbájú wa ní ìbájú wa ní ìbẹ̀ lọ́dọ̀ èkejì rẹ̀ ó lóun fẹ́ bí. Kọ́ máa bọ̀. Ìbájú wa wọlé. Bẹ́ẹ̀ni ọba kúrọ́ gbọ́ parúgbó ẹjọ́ ìjà wọn. Ọ̀rọ̀ àárín èmi rẹ̀ bí àbí ìtàwọn ìjàmọ́ ọ̀pọ̀ yìí. Àárín èmi ni. Gbogbo yẹn jáde. Wọ́n gbogbo wọn pátá ni wọ́n jáde lọ́wọ́ àbí ìmọ̀ àtọ́ba. Kọ́ba ṣe pé wọ́n lo èmi lé wa, kọ́ba ti kàn mí. Wọ́n ti ṣáájú ẹni ọba. Kọ́ṣẹ́ tìrẹ yẹ àfi lílá ìkọ́lìkìlá. Ìmáwá gbà bẹ́ẹ̀ bá fẹ́ bímọ kọ́ sọ ọmọ ọmọ òun fẹ́ bí. Ẹ̀rọ wọn ti pọ̀ láyé ni. Báwo àfáà náà ti pọ̀ tá a ti kẹran mérò ní sìn. Gbogbo ọmọ tá a gbé ayé lónìí, a tún kẹran mérò pẹ̀lú ọmọ yìí. Àwọn kan bẹ nísìn, wọn ò sí gbá létí. Nígbà wọn àwọn ọmọ fọwọ́ létí bí ebi. Lọ́la ní mo kọ́ lọ́ra kí wọ́n ẹni bá fọ́ ọmọ mi létí ìbọn bẹ láti rẹ̀. Yóò sọ fún mi pé gbogbo mi pẹ́ bì lọ́mù. Á tù sí lára. Òótọ́ ló sì wí ni. Ibi tí ń dùn ún lára yín bẹ́ẹ̀ ti fọ́ọ̀mù létí. Mi ni pẹ́ bì lọ́mù. Ẹ bá bì lọ́mù. Lónìí ni kò ní dọ̀la. Lẹ́yìn náà, wọ́n ní wàhálà rẹ̀ wáyé wàhálà yìí ní ikú yìí. Kọ́ṣẹ́ tìrẹ yẹ àfi lílá ìkọ́lìkìlá. Àwọn ọ̀tọ́ ọlọ́run ọmọ. Àwọn máa kọ̀kọ́ kú. Àwọn àbíkú àgbà. Bẹ́ẹ̀ bá bírú wọn kó sọ tànù kó wọn òbí ma. Ẹnu ẹyọ kan lèmi láìkì wọn sí. Ọlọ́run sì yọ dàbò. Ẹ láìkì wọn sí ẹyọ kan. Kí n mọ láìkì wọn sí yaba ń lera wọn kó pàpàpà. Ẹyin bá wa ọkọ ìjẹ nínú ọ̀nà rẹ̀ tó kù yìí. Àmì ń ta wá wá. Ẹni tí wọ́n wá wà wọn ni wọ́n wá lọ. Wọn ò ní yí àsọdọ̀ yín nù. Bọ́ọ̀ bá ń sìn fẹ́ gẹ́lẹ́ fẹ́ǹdì. Tí wọn náà ń lọ tọ́mọ bá ẹgbẹ́ bí ẹ̀sùn wọn wà bá o. Máa kú ọ̀bẹ o. Máa dìbò tó bá tó débẹ̀ tó máa bá sọ kó wá. À á tírìtì kọ̀ọ̀kọ̀ kú ẹ. Wọ́n nà èèyàn tó bá lè gbé 20 years ló pé lọ́lọ́ láyé. A máa lọ ilé ṣe nínú. Kọ́ṣẹ́ tìrẹ yẹ àfi lílá ìkọ́lìkìlá. Ọmọ ni wọn lọ́lọ́sùn wọn ni. Àwọn àbá tó wá ṣẹ̀wọ́n tó fẹ́nu ṣòfò. Ìjọ wọn ṣe wọ́n súná. Wọ́n mọ̀ pé wọ́n pa á sí ríta ni. Wọ́n mọ̀ pé wọ́n fi àáké kọ́ gbogbo eré ẹ̀ ni. Báwa bá bàbá sí wọn lọ́jọ́ ẹ á mọ. Ọlọ́run wọlé gbogbo wọn ká bẹ ní. Abdulhani iyọ̀ ọmọ tiẹ̀ eré ní ọmọ ọlọ́run sọ. Àti yìí tó kú ẹnì kọ̀ọ̀kan àwa náà. Ẹ̀yin abiyamọ ẹ bójú tọ́mọ yín ayé ti fọ́ lójú. Àbúlé òkú
كنت تتبع. Àwọn yín wò yín o, kí lè ṣe? Ọ̀sán ọkùnrin lọ, àwọn bàbá yín lè wù lè fi dàfa. Kí bàbá mi ti sè. Ọ̀ya pé kí ni gáfárà gbọ́dọ̀ kálọ̀ àdọ́ta òsìrì. Ẹ tẹ̀lé wọn lẹ́yìn ìjọ náà, àṣẹyìn náà dàfa. Àbùnà òkú. Ọba ti pé dúráǹtì léyìí tiẹ̀ funfun sí. Fún wọn náà, ọmọ rẹ̀ wá wọ̀ bẹ́ẹ̀ lẹ́wọ̀. Mami náà ti dáná. Àwọn èèyàn bọ̀ lókun àwọn ọ̀ya bíi ọmọ mi ló tàbí ọ̀sìn yẹn. Àbùnà òkú bíbí bẹ́ẹ̀ ikú tata tó bá òun. Bọ́lá ṣe pé ọmọ tiẹ̀ àlè lọ rán sí ẹ̀dínwó àtàlè lọ máa rán sí. Lọ́ọ̀rẹ́ ọmọ ní wọ́n pàdé níbi tí wọ́n pàdé. Ẹ̀rọ̀lẹ́ àwọn bá mi ní ilé ẹ̀gbọ́n pàdé. Wọ́n ní kẹ́ pàdé àwọn bẹ́ẹ̀. Ọmọ mi yóò ṣèṣì náà lẹ yóò ṣèṣì náà kù. Àbùnà òkú bíbí bẹ́ẹ̀ ikú tata tó bá òun. Ìtọ́mọ̀ ògbódò ká máa lọ́wọ́ níbẹ̀ làwọn yìí o. A lè tí wàá sọ̀rọ̀ àmọ́ wo ni wọ́n wá ọmọ kó o ti wá ọmọ yìí tí wọ́n tún di tiẹ̀ lọ. Wọ́n da arúgbó wọ́n di gbogbo ẹ̀. Nígbà wọn wá sànù wọn lọ́wọ́ ní ọ̀ọ́. Láti jẹ́ ìnáà kò sí bẹ́ẹ̀ mi. Bí ẹ̀gbọ́n ọlẹ́yọ̀kan. Ẹyọ̀kan tí wọ́n fi wá rẹ̀ òun lẹ́kún pé ọ̀dà ọmọ mi. Ẹyọ̀kan ni ọ̀wá bí àgbọ̀n lòún bá kú láyé. Àbọ̀ bẹ́ẹ̀. Àmọ́ ìwà wo lọmọ bàbá lọ́wọ́ yìí. Àbùnà òkú. Ọ̀nà bàbá rí ọ̀fọ̀ àwọn ọmọ kalẹ̀ ọ̀hún bọ́ọ̀lù. Lẹ́yìn rẹ̀ ó ti rí náà lójú rẹ̀ ti rí. Àwọn àlọ́ ní sílọ̀. Àbùnà òkú. Ẹ lọ àsàlátù àwọn oníwà lórí. Àdínlẹ́sí kíra ẹlẹ́kọ̀ọ́ ibi kálẹ̀ tì í sí. Áàfù láwọn onílẹ̀ náà ìfúnmọ́ tó múná lọ nígbà náà ti rí kí náà wà lónìí. Wọ́n á gbé olórí ká fi sí. Jagunjagun. Ẹ̀yin ilẹ̀ lásàlátù. Àwọn ọmọ wo jagunjagun ní. Wọ́n wò yíwọ̀n tọwọ́ tó fi kọ́lé oṣooṣì. Ọwọ́ nígbà náà, àwọn tó wò yíwọ̀n tọ́lé wọ́n ní. Lọ́ọ̀dọ́ wọn náà lági sẹ́mi dọ̀ lọ́gbà wa. Ẹ̀yin wá bẹ̀rẹ̀ lọ́dọ̀ láti àjẹ́ láwọn ọmọ sọ́lé aláàmàlú sàmẹ́tẹ̀ o. Sẹ́yìn ilé wọn sí sẹ́yìn náà. Ẹ̀yin sì náà àwọn wá wò wọ́n wò fíìmù lórí. Ó lọ fẹ́ kẹ́yìn yìí ó lọ. Àbùnà òkú bíbí bẹ́ẹ̀ ikú tata tó bá òun. Ẹ̀yin wọ́n máa tẹ̀lé ìṣe yìí ni wọ́n máa kọ́. Wọ́n máa tẹ̀lé yìí ni bí bàbá mi ti ṣe nù. Ọmọ mi bẹ́ẹ̀ bá kú tẹ sí lọ́tún lọ́dọ̀ ó sì dákẹ́. Ìlú àti wá wọ̀ báyìí. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ ó sì dákẹ́ ní. Bàbá mi kú yẹn. Wọ́n kọ́ ọbẹ̀ ní wọ́n ni. Wọ́n kọ́ ọbẹ̀ ní. Tó àdákẹ́. Èyí tó sì lọ́ọ́ jà nígbà wọn kú babẹ̀ tó lọ́ọ́ jà mú ọjọ́ bí. Ọmọ àgbàdìkà tó lòun náà. Àmọ́ àwọn àgbàlagbà mo lè òbí dàbí lọ́pọ̀ fúra láyé rẹ̀ kí ni tiẹ̀ pẹ̀ pé wọ́n kú lọ́pọ̀ bá wọlé tán tí bàbá bá tilẹ̀ wọ́n lọ àgbàdìkà kí ni ti ṣe lóṣù. Ọmọ ni àmọ́ lójú yìí kẹ́ ẹ má bàa pa á bọ́dọ̀ ò lè fọ létí. Mo ní èwo tiẹ̀ ọmọ bá ní bàbọ̀. Àwọn tí mo gbọ́ lẹ́yìn lọ́dún lọ fẹ́ yà rẹ̀ nù. Ìrà ayé gbé fún un. Ọba wọlé lọ́pọ̀ ọ̀dà àlùbáríkà. Ọkàn náà olójú wọn ni kéèyàn ti sí mi. Ọba tó di jọ́ mi. أنتم له في ذي الحياة المرجع. أنتم له في ذي الحياة المرجع. Kí ló bẹ́ẹ̀ ní lọ́mọ rẹ lọ́wọ́? Ọmọ tó ń sáré tó fẹ́ bí ni. Oyún ti ń bẹ́ ń kùn rẹ̀ ni. Ìyàwó rẹ̀ tó fún lóyún. Irú ọmọ òun lọ fẹ́ gómìn. Ọmọ sàdúrà. Irú ọmọ òun mo fẹ́ kọ́ màmí ọdẹ. Gbogbo àwọn tá a jókòó ẹ̀wù bàbá àti sọ̀rọ̀ bí mo kí olú jáde mú gbẹ jáde dọ́kànlá bẹ́ẹ̀ nù oyún. Àwọn àdúgbò ọmọ bíi bá ti nínú. Ìjọba náà àwọn ọ̀dà wa bá ń ṣe pati gba pati lálùbáríkà. Ayé pati ò tí ì bàjẹ́ tí ò tí ì ṣòfò. Kó pati nísìnyí. Bá ṣe pati nígbà láwọn tó pati ẹ̀ máa wọ̀ pé rírì làwọn ilé yà ń sìn. Pati sì ní ìjọ táwọn ọ̀dà wa lọ tí wọ́n lọ ha fìlà.
wọ́n tún máa sọ àwọn bọ̀dá wa gbogbo kóòtù náà bá wà mú kù á máa gbé àwọn bí wèrè lẹ́nu bí tó mú tiẹ̀ fún wọn àwọn àdá ọlọ́run sì ṣàánú wa ìrẹsì náà jẹ́ kù àmì ẹni ó jẹ bí dàda ń dun dín ló jẹ́ kù àwọn bí wọ́n máa nara wa lórí ẹ̀ á tún jẹ ọlọ́run sì mójú tó wa ibi tí ó lò wá sí ó ti palẹ̀ ẹ̀mọ́ lọ́dọ̀ ẹ̀. Ẹ̀nà ní lò wá sí lọ́wọ́. Àmì bẹ̀rẹ̀ àná alẹ́sìn. Gbogbo nǹkan tí wọ́n mú láyé lọ́mọ. Èmi ọmọ pé wọ́n tún pe kẹ́ríkà ní ẹ̀lẹ̀. Ẹ̀lẹ̀. Àwọn tó ń mú ni wọ́n ti pa. Àbúlé òjò bíbí bá ìgbó tata tó gbà ó. Ọlọ́run ṣeun tó ní àdébí òsì pé wọ́n gbọ́ ìgbé àti. Ọ̀rọ̀ àyọ̀sọ́lá. Àdébọ̀ bá sò ní yóò sò. Àwọn ọ̀rọ̀ ṣeun ó ní ewu tàbí ẹbí máa yẹra. Èèyàn wá tí ó mú títí kò rí ó sì lọ fọ́ sálángá lẹ́gbẹ̀ẹ́ kan ó sì gbé inú sí. Ojú wa ṣe kàn bí ìgbé gbogbo ayé ló wá fi olùfẹ́ náà. Wọ́n lóyún ẹ̀ náà ní ìwọ olóyún tó ṣàdúrà tí ẹ ọba ọ̀. Òsì náà tí ẹ ọba ọ̀. Òdì oyún sínú odidi ẹ̀dá bẹ́nu rẹ̀. Báwo láwọn èrò ní àdí mẹ́rin sí? Ọ̀wá sí lóhùn. Àwọn akẹ́kọ̀ọ́ máa bá wa náà bẹ́ẹ̀ lọ́hùn. Wàláì mo sì tọrọ ẹ̀ mọ́kàfà. Wọ́n tọrọ ẹ̀ mọ́kà. Ọlọ́wọ̀n ọ̀gbá ni ó ti mọ̀ pé òun ò ní ọlọ́ni. Àmọ́ gbà tó ń kàn ọ́, ọmọ á lọ owó ẹ̀. O ti fi kéde sábíà. Nígbà tó gbé wọ́n lówó kán. Èèyàn gúnlé kejì ọkọ rẹ̀ ń dárò, wàá rọ̀ ká ọkọ mọ́. Ẹ dákun ẹ̀ wọ́n bọ̀ o. Àwa ká pa o. Ọ̀rẹ́ ìdénù. Gbogbo wa náà láti sunkún sunkún ẹ̀ dáadáa ni wọ́n. Gbogbo àwọn wa náà máa bá ṣe náà. Kí wàá ní ìgbẹ́ ẹ̀dákun èmi ló ń kàn o. Ọwọ́ sọ fún wa ká máa bọ́ ọbẹ̀ náà tó mọ̀ tó ọ̀dọ̀ ọmọ kan. Wọ́n á tẹ òun kí wọ́n á gbégbá rẹ̀ ẹ̀ sábà bá bẹ̀ lọ́hùn. Wọ́n sàánú èmi náà ni. Kó sèmi náà léèyàn kí n kọ́kọ́ ó jẹ́ ọ̀rọ̀ àwa náà lọ́rùn. Àwọn oníwọ̀ ọbẹ̀ lọ́hùn onírọ̀ ọlọ́run ni. Ọmọ náà ń jẹ ọjẹun. Ọ̀rọ̀ aṣọ tó dáa. Ọwẹ̀ owó bàtà tó máa ṣe ẹ̀. Ọmọ bí téèyàn ń jòkó ń patí tó jẹ tó dáa ó fi sátẹ̀dì lọ́dọ̀ ẹ̀. Ààbò obìnrin náà ọ̀dájú ọmọdé tó kò ó sì wo obìnrin tó dáa ọmọ tó wù ọ́ lára obìnrin bí wájú ni bẹ́ẹ̀ òyì tó ó yí ọ. Ààbò obìnrin náà ibi ikọ̀ wá sí. Àwọn olè bọ́ kò lè rọ ọlọ́run o. الأبوة والهمومة منهلو. Ọmọ tó ń fojú rẹ̀ wò. Àwọn kan bẹ láyé sí kò ní rí nàbí padà lẹ. Gbogbo tí fojú wò èsì tó yẹ kí èèyàn fojú. Àwọn kan bẹ wọn ò ní gbọ́rọ̀. Lọ́ba dalẹ̀ gbogbo tí máa fi títí ẹ̀gbọ́n ẹ̀ ṣe tó dà. Èsì tó dà. Àwọn kan bẹ wọn ò ní rìn lálẹ́. Kò fẹsẹ̀ rẹ̀ rí lọ́dún tó dà lẹ́yìn. Àbíbi kò ti bàjẹ́. Gbogbo eríkèéríkèé ara wa gbogbo ẹ̀rọ ẹlòmí ò ní bá dalẹ̀. Gbogbo eríkèéríkèé ara rẹ̀ kí ló fi sí. Bí mo bá mọ̀ ẹ̀ lálẹ́ ìgbé wọ́n ń pè wọ́n kò tí ì kírun kọ̀ bá dùn ṣe ẹ wo bàbá. Kọ́dà á fẹ́ gba owó fún wọn ò lò ó wọ́n lọ bí o. Ẹ bá lè fẹ́ gbowó bẹ́ẹ̀ mí ni. Oníkí sáàfì ọ̀sáájú ọmọ kí. Bẹ́ẹ̀ sì ni wọ́n ná. Bẹ́ẹ̀ sì ni wọ́n ná. Ìmúwọ̀ ẹ̀sìn Ọlọ́run ti wọ àwọn alálẹ́gbẹ̀ẹ́ pé kò bá dùn àti
wọ́n lè yọ̀ ọ̀dọ̀ àwọn tí wọ́n dàda mi ti pè wọ́n sì ti pè ẹ̀. Gbogbo ẹ̀yin ìyàwó wa tí mo bá mọ́lá ẹjọ́ máa yé nígbà àfa Buhari ṣe wá síbẹ̀ àlèkè àmọ̀ rẹ fẹ́ nira ni kò sí tó fẹ́ mú lọ ẹ̀yin ọkọ̀ máa ń sàn ẹ̀yin oní sólà ẹ̀ tó ṣe kó kùn wọ́n ń sùn ẹ̀ sí ọ̀kálukú wa ẹsẹ̀ mẹ́fà yìí àwọn tó lọ máa tún ní ọgá dáadáa rí wa. Ọmọ ajẹsẹ́fọ̀ tè ò ní wàhálà wọlé káyà lọ́wọ́ abẹ́. Bó wọ sí dáadáa, bó wọ ọmọ ọ̀rọ̀ ọba bẹ́ẹ̀. Ọlọ́run yẹ ìyá ọmọ àlejò adámọ̀ púpọ̀. Ló fi yẹ kó ṣe pé ọmọ adámọ̀ tọrọ bá ní kó ní làákà yìí. Wọ́n jẹ́ sí ọlọ́mọ pọ̀. Ọmọ sí lọ́run dáadáa. Gbogbo yìí tá à ń ṣe nínú ayé yìí, òyòyò ayé yọ̀tàn gọ́ọ̀nà yọ̀tàn. Senator, Chairman, President, àjẹsí tó ń jẹ President, àìsí tó jẹ orí ìdájẹ, ìyàwó rere dé wá sọ fáwọn ọmọ Nàìjíríà ká máa lọ ní àgbàdo ká máa ní wà káyé. Ọmọ yín mélòó ní ìtàkùn? Ọmọ tí yín mélòó ní ìtàkùn? Ọmọ yín mélòó la bá ní àgbàdo? Ká máa lọ ní àkàrà wò jọba nígbà gbogbo ẹ̀ dàbí náà ọmọ ẹ̀dá mo bẹ̀ sí owó kékeré náà nìyẹn máa bí bẹ̀rẹ̀ ìwò àkàrà ẹ̀yin náà dì kẹ́ kọ́kọ́ pé síwájú aṣọ rọ̀gì láyé pé excellence yìí ni wọ́n ń ta àkàrà yìí wọ̀rọ̀ tí ò dá nígbà tí ò sí ìjọba mọ́ nígbà tí wọ́n bá bọ̀ ní gbọ́dọ̀ fẹ́ kọ́ màrí wọn. Ọkà primary secondary university abọ́lọ̀ poli OND okòwálé HND okòwálé mẹ́fà gbogbo wálé náà nù. Ṣé yóò wá jíyàn àbíkò ní jíyàn? Ó kù sọ̀rọ̀ lọ. Ẹnìkan sì bẹ òun ọ̀kà ju secondary school lọ. Ọlọ́run mo sàn yìí ó jẹ yìí àwọn tó ka kí ní tó gba gbogbo èèyàn máa sílẹ̀kùn fún ọ. Èmi Ọlọ́run rèé tó ọ̀dọ̀ mi lọ́wọ́ ìyá ọmọ ṣàdúrà bàbá ọmọ ṣàdúrà ni nípa àwọn akẹ́ Ọlọ́run wa ni àwọn bàbá tó bí ẹnì kọ̀ọ̀kan wá ṣàdúrà fún wa ni bọ́ ọba ní ibi ọba adé lónìí báyìí rẹ̀ bá rọ ọ̀hún máa dúpẹ́ fún bàbá àti ìyá rẹ̀. Adájọ́ mi kà ní iye ọmọ làwa bíi. علموا أولادكم كل نافع. Ẹ kọ́ àwọn ọmọ yín kí lè máa kọ́ wọn كل نافع. Gbogbo ń tọ́ bá láǹfààní lọ kọ́ kọ̀ǹpútà lọ kọ́ kíni gbogbo tí ò wúlò ẹ̀kọ́. من العلم إن العلم أعظم أن يسرى. Kí ló tún bọ́ wíwà? Àwọn ní pòfẹ́sọ̀ kìíní ní bọ́ọ̀lù. Pòfẹ́sọ̀ kìíní ní lọ́ọ̀lù. Ó ìmọ̀mù kìíní ní lọ́ọ̀lù. Ìmọ̀ ni wọ́n fi ń dà wọ́n ló pọ̀ pé kì í ṣe kẹ̀kẹ́. ومن دون علم. Bàbá sí mímọ̀ tẹ́ ọ bá bímọ àwa akọni mímọ̀ akọni kankan wàmí dúró ẹ̀rín kayfa tahsulu quwwatun. ومن دون علم كيف تحصل قوة. O lè lágbára àpẹẹrẹ tó bá ní ìmọ̀ tán agbára ó dé. Ìmọ̀ bàtí òun agbára ti dé. Gbogbo àwọn oṣù tó kọjá kò sábàrà lọ́wọ́ ẹ̀. Àwọn lónìí agbára ti wà. A'udhu billahi minash shaitanir rajim. Gbogbo yìí ṣe ṣe. Wọ́n ọmọ kírun lọ. Dàsúkì náà fẹ́ gbọ́dọ̀ ọdún. ومن دون علم
كيف تحصل قوة Ọmọ rẹ bá lo òtòjú ti yàmùyàmù lọ nítorí Jímọ̀ ní mọ́sálásí gbé kó ní tó dé ọba làṣúkì la fẹ́ gbọ́sẹ̀. ومن دون علم كيف تحصل قوة Kápẹ́lá yóò ṣe bàǹbà kó tó dògbò báírò wọ́n fi ń kó iṣu láti bá ní wàlọ́rin ní kò máa fi bọ̀. Ìwọ kọ́ la fẹ́ rí òótọ́ lẹ́yìn dàṣúkì ni. ومن دون علم كيف تحصل قوة Wọ́n ti ń tọ́jú orí rẹ̀, ìmọ̀ ló jẹ́ orí bẹ́ẹ̀. نكف بها عنا من المهتدي ضرا نكف بها عنا من المهتدي ضرا Ẹ̀ka àwọn ọmọ yẹn mọ̀ lọ lé kéwú. Ṣé wọ́n darí ilé ìwé náà? Ọ̀ya. Bàbá ló pa aládàmú ti jẹ́ ìta. Tó máa ń pè ní sáàdù gbogbo wí. Wọ́n lọ yin ta sí bàbá yẹn. Wọ́n ní èyí ṣe tẹ ẹ̀rá yín bàbá yìí. Bàbá ní Al-Qur'ani náà ní sẹ́sọ̀ ló máa ka ìwé. Wọ́n ní Al-Qur'ani náà ní bàbá ti darí ilé ìwé báyìí. Àwọn bàbá òní bí a sinmi. Ọ̀ya ẹ mú gàrí pẹ̀lú kúrìkọ̀ kan. Ọ̀ya ẹ̀ka méjì. Ọ̀ya ilé ọ̀ya. Wọ́n ní wọ́n já wọn ráyè pàlàpàlà. Dépò táwọn máa kó báńkì. Gbogbo àdúgbò kọ̀ọ̀kan nísìnyí kí n sọ pé àfi gbogbo àdúgbò kọ̀ọ̀kan ló ní àwọn ọmọdé àwọn kìí. Wọ́n sì burú. Ó lè dé òun nàmbà wá. Yóò máa sí wọ́ọ́rọ́wọ́. Kọ́lá yóò mọ̀ ẹ bá kírun tán yóò mọ̀ báyìí káàdì mọ́sálásí. Ǹjẹ́ ti ẹ nígbà tó bá fẹ́ sọ kọ́lọ̀? Wọ́n lè wà láàrin wọn. Àlọ́ kò sí ní oye sí. Aláìwòrán sí ni wọ́n. Ẹlẹ́gbẹ̀ẹ́ orí èmi ọlọ́wọ́ jọ ní àwọn ilé ìsára yìí o. ومن دون علم كيف تحصل قوة Àwọn ọmọ tó bí sòrò gbà mọ́ lọ́wọ́ wọn. Omi ló sòrò ló ṣe gbogbo dání. Wọ́n mú sẹ́yìn àbá. Ilé kan ó sì máa dàbí ilé mẹ́wàá lórí ìwọ nìkan. Àbí kọ́ lọ́ọ́ fẹ́ kú gọ́tà. Láwọn máa wá yẹn. Àbá kéèyàn tó jí bọ́ bá sùn, ọdọọdún ti ń bọ̀. Ọlọ́run mọ tí wọ́n mọ Ọlọ́run lọ mọ ọdún kan náà. Dákun ọdún wọ́n sábà wà fọ̀nà mọ́ wọn. آمين Omi ka ìwé tó ń ka gbogbo ẹ̀ lẹ́jọ́ convocation lọ́jọ́ gbàsà tó gbà tán. Ó yẹ ìpadà kọ́ máa lọ ní nílé ní kò ní dọ̀là pa. Ọba gbogbo wàhálà yá, gbogbo fìtínà yá, gbogbo wàhálà bàbá, gbogbo owó ni wọ́n lọ yá, gbogbo rẹ̀ tí wọ́n tà torí kó lè dé èèyàn pé ọ̀fẹ́ dé èèyàn nínú rẹ̀ ṣòfò. Ẹ tọ́jú ọmọ yín yọ. Àfi ká tọ́jú àwọn ọmọ. Ọ̀rọ̀ anábìtẹ́kárí yà ọ̀rọ̀ ni. Ó ní rọ́bì habli mina salihin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي من الصالحين. رب هب لي من الصالحين Ọlọ́run kò mí lọ́mọ tàbí lọ́rẹ̀ ọmọ. Àwọn tó bọ̀ wá tàbí lọ́rẹ̀ mina salihin. Àwọn ọmọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ ni. Ọmọ rẹ ni ìwọ ọmọ dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ ni o fún mi rán. À ń tọrọ ọmọ à ń là kan lẹ̀ ni. Ẹ̀yin ìyàwó wa bẹ́ẹ̀ bá rí táwọn wò hàn tá a ti bẹ́ẹ̀ bá yín sun wọn. Ẹ máa ní ẹni sùúrù náà ẹni sùúrù. Bàbá rẹ̀ ọ̀bùdànà mi ní àṣìwájì náà. Àwọn afárá alásàrá tó wá tí ká máa tọrọ bàbá bẹ́ẹ̀ sùn mọ́ wọn. Bàbá náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ní gómìnà wọlé. Kí ni àdúrà wo méjì ni? Ó ní tó máa mú mi láì gbé jẹ́ ìmùsọ̀. Ẹ̀yin ẹ tọrọ. رب هب لي من الصالحين
الصالحين رب هب لي من الصالحين. Ọlọ́run bùn mí lọ́mọ, ọmọ tí mo fẹ́, ọmọ rẹ̀, ọmọ dáadáa. Ọ̀rọ̀kùnrin nínú ọmọ àjọlù tí márùn-ún kìí sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run mo fẹ́. رب هب لي من الصالحين. Ọ̀rọ̀ ọmọ tí ó máa bọ̀ tí káàkiri ọmọ àgbà mi lò lé àti ilẹ̀kùn. Wọ́n mọ̀ torí aburú ọwọ́ ẹ̀ kí pé wọ́n kọ́ mi ogun náà. Ọkùnrin ogun pàdé mọ́kò lóru kò sílẹ̀ àná ní gbogbo wọn fúra sí eré èdè náà sí àyè. Wọ́n ò sá ọ̀. Wọ́n ń ṣépè ní ọ̀nì. Òun náà tó wá mọ̀ kí wọ́n ń ṣépè. Àwọn ọ̀pẹ máa ń gbọ́ ní màmá ara wọn mo ti dé. Àná yẹn mi ò sí lé ní àná. Mo ti dé. Ẹ máa rí náà wòlé nì. Ẹ máa rí fíìmù. Àyẹ̀wò àwòrán náà ló. Omi ni ìlú ọmọ. Ọlọ́run ṣàjẹ́ wọn pa owó lọ́wọ́. رب هب لي من الصالحين. Bí bá ń sun ọmọ ẹ̀dá níyà, bẹ́ẹ̀ bá ń wá ọmọ ẹ̀là kanlẹ̀ fọ́lọ́hún, irú ọmọ wo lọ fẹ́? Bóòlù ti fi ọ́ jẹ́, bóòlù ti fi ọ́ rí. Ọmọ dàbí tọrọ ọmọ, òun ni ọ tọrọ. La ilaha illallah. Àlọ́ Musa kò wá nílùú àfáà kìíní. Àlọ́ Musa kò wá nílùú Mr. Kìíní. Àfáà nìkan tí wọ́n fi tọrọ ọmọ, wọ́n fa alákọ̀wé yẹn tọrọ ọmọ. Àlọ́ Musa kò wá nílùú lágbájá Mr. Kìíní. Ìdíje káàkiri máa sun ọmọ. Máa sun ọmọ ráfùlù lásán. Èrè mi ẹ̀sìn lọ́mọ. Wọ́n wulẹ̀ máa onígbọ̀ bá yá ọmọ tẹ̀rín. Àkànbẹ́lá bá lọ mọ́sálásí Jẹ́mà Sìnà lọ bá ayé tí wọ́n dé. Ọmọ 40-something years Nàìjíríà wọ́n ń gbé kúrò lọ́dọ̀ fún bàbá. Àwọn tó mọ̀ ní Tani Ṣáídù Sìnà lọ pa akọ́gbé lọ́jọ́ kápò. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. Owó yìí ń bẹ̀ ọ́. Ọlọ́run nígbà tó wúlẹ̀ kí la wá sí. وبشرناه بغلام حليم. Àwa dùnú pẹ̀lú ọmọ kan Halim tó gbé ní faradà ọmọ tí ò ní faradà àwọn ọmọ wa dùnú fọkànbalẹ̀ ó pinnu ẹni tó sunkún ọmọ tá a wá gùn lọ́mọ ọmọ tá a wá gùn tá a fi fa lójú ọmọ ń tiẹ̀ nígbà tóun náà wá ń lọ ayé lọ àgàn lòun bá kú ẹ wọ́n lóun bí tí máa dára. Ta ló lú ẹnu wa ní ìfọkànbalẹ̀ sọ́lọ́run ní pípa báwa ọlọ́run gbọ́dọ̀ sí. Ẹgbẹ́ ni ó gbé lọ́wọ́ kan náà. Wọ́n gbọ́dọ̀ ṣe. Bí ọba ṣe ṣe é mu, ẹni tẹ́ ẹ̀ rí, ẹni tẹ́ ẹ̀ mà, ẹ̀ mọ bí ọ wà. Àràwọ̀ ni ó fi ọ́ dá, kí ni kádà náà rẹ̀ tọkọ mọ́ ọ̀sẹ̀ lóyún. Àwa ní fọkànbalẹ̀, àwa máa ń já nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ni. Ọjọ́ ìgbọ̀n bá bẹ̀. Àwọn ọ̀rọ̀ mélòó ni àbá mi torí ìjẹkújẹ gbogbo jìbìtì tí ó lù. Àwa máa ń já nǹkan gbà lọ́dọ̀ Ọlọ́run ni. Àbọ̀nà bá lòun ò ní ṣe ká, àwa ní ipa bá pè yóò ṣe ẹ̀rọ gbọ́rọ̀. Ọjà sọ pé ò ní kú. Sọ pé ò ní kú dá. Kọ́ ọjà gbà lọ́dọ̀ Ọlọ́run pé àwa èmi ò ní kú. Bí ẹ ti mọ̀ pé rọ́nà ń pa. Tí kálukú ọ̀jẹ̀ ní wájú. Alájẹ fọ̀rọ̀ àwọn ọmọ yín lẹ̀, ó ti tọ́ gbogbo ẹ̀ sínú dáyárì. Ẹ fọ̀rọ̀ wọn lẹ̀, ẹ má wulẹ̀ sún, ẹ má jẹ́ lọ́wọ́ báyìí. A ti parí ọ̀rọ̀ àwọn ọmọ yín wájú Ọlọ́run. Ọ̀rọ̀ àwọn olùkọ́ parí wájú Ọlọ́run. Ọmọ tiẹ̀ tí wọ́n ń jalè kó. Ọ̀ parí tiẹ̀. Ẹ wò gà. À ń tọrọ ọmọ rẹ ni. Ẹ bá tún lọ wọnú súra mi, Adam Zakaria, ó ní wọ Ọlọ́run. وزكريا
máa bọ̀ wọ́n ní wọ́n lọ́hùn ọmọ tí ń fẹ́. Yarisuni. Yarisuni. Wayarisu min ali Yaquba. Wayarisu min ali Yaquba. Waj'alhu rabbi radiya. Waj'alhu rabbi radiya. Ọmọ tí ń fẹ́ tí ó jogún mi ní ìmáàmù ni mí. Ọmọ mi ò jẹ́ ìmáàmù. Ọlọ́run bá yín fún àwọn tó bí dàsú. Yarisuni. Ọlọ́run bá yín fún àwọn tó bí bàbá wa ìmáàmù tí wọ́n. Yarisuni. Ọlọ́mọdé bá bẹ́ẹ̀ bí ọlọ́run èso pé wọ́n fọ ọba ní wọ́n á tètè yẹn dúró ọmọ òwúrọ̀ fẹ́. Nígbà wá lọ ọmọ wọ́fọ̀ ọ̀hún ọlọ́run tó gbé mọ̀fẹ́ lọ́dún 120 years. Gbogbo tí jẹ́ tí wúyàn lára obì gbogbo ẹ̀ ti tán. Ebi kìíní náà ní máa wúwo àdá àbí máa ràn yín máa yín. Gbogbo ẹ̀ ti gbẹ́nu kalẹ̀ kò sómi ń bẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti ṣe pàhálà. Ẹ láwọn ìyá wa yìí ẹ bá yìí dájú wọn bá ṣe kí àkókò gbogbo mi ọmọ tó ọmọ bíi méje ti mú ọmọ bíi mẹ́sàn-án ti mú tí wọ́n ti jáde yunifásitì wọ́n dà á lọ mú kíní tábí ń kó máa mi rí méjèèjì náà ní tí wọ́n. Aláàjì ṣẹlẹ̀ ṣe tán aláàjì ń gbé kí ni kí ló tún ṣe ń kú. Ìmúni abadé yìí ló ń gbé gbogbo ọ̀tá o ẹ bá lọ́sàn ní tán lọ́dọ̀ mi ló yí tán ní ìwúrẹ́ kúndínlẹ́kùn bẹ́ẹ̀. Yarisuni. Ọlọ́wọ́ tí ó di owó mi. Wayarisu min ali Yaquba. Bàbá yóò owó mi lẹ́kọ̀ọ́ tó di owó nù nílé Ànábì Yakubu. Wọ́n lè ṣètò fún mi bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo ọmọ méjèèjì láti Ànábì Yakubu. Ànábì ọlọ́run mi. Ó ní kọ́ mọ̀ pé bọ́ọ̀ bá ti ṣàdúrà kọ́ sáré àwọn ọmọ rẹ̀ kalẹ̀. Èyí sòbí rẹ̀, èyí sòbí dáadáa. Kọ́ àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà. Bàbá ẹgbàá mi, àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó mọ bí náà ni. Bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn fún ojú èèyàn. Tó kún wọn lọ́dọ̀ àfáà àdúgbò mi náà. Torí pẹ́pẹ́ pàdé yìí ọlọ́run ni bàbá bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ fún àwọn àmì Fatima ni, Atọ̀ Saki ni, Lukumanu ni, Sharifa ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fún wọn kọ́nà wọn sọ wọ́n dé yàn, ẹ̀ńbẹ́ ni ìsímọ́ ni, ọlọ́run bá sọ wọ́n dé yàn. Kọ́mà rẹ lọ yìí, à ń kọ́mà rẹ lọ mọ́ ọ́. À ń jẹ yìí, ó tutù púpọ̀ láti rí ọ̀rọ̀ wa. Ó tutù kọ̀lọ̀ yìí ó máa lọ Emirates. Bàbá ọrùn méjì báyìí, ọmọ náà ọrùn méjì báyìí, ẹ̀ ń jẹnu jágíjágí. Ẹ wá fi lè kéwú dẹ́rù bọ́ ma. Má lọ lè kéwú ní ìsìlọ́wọ́ pàdé. Ètùtù ilé kéwú ẹ̀ á fi dẹ́rù bọ́ ma. Ẹ kọ́ àwọn ọmọ lórí kéwú ẹ kó lọ́dọ̀ àfa kí wọ́n sọ bọ́ọ̀lù àwọn ti rí kí wọ́n júwe ọlọ́run fún àwọn yín láti kékeré. Ẹ á fi lè kéwú dẹ́rù bọ́ ma. Ẹ̀yin àbá àdúgbò ló wọ́n sọ̀rọ̀ nígbà kí á mọ̀ ọ́ wọ́n sọ̀rọ̀ lẹ́sìn olórí. Àwọn tá a bá ṣe ti kú sí. Àwọn tá a bá ń ṣe jùbìtì tá a sì 419 ọ̀la ọlọ́wọ́ sọ̀rọ̀ ọjọ́ kí á mọ̀. Àkọ́mọ̀kọ́ àkọ́ àwọn ń kéwù àkọ́mọ̀kọ́ wọn káyé. Ọ̀ya ẹ̀rí káwọn òbí ẹgbàá 200 wà lọ́la. Ní 200 ní. Jókòó. Wàá kí ọjọ́ ọlọ́jà rí 200 nìkọ́. Ọba wa di ilé ìwé wọn ni wọn mú 17,000 wa kíákíá ni wọn wà wọn ni wọn lọ fún excursion wọn wá yìí wọn kò lọ àfa wa ni kí wọn mú 200 wa ẹ bá wa rà àfa kan ọmọ mi o ọlọ́wọ́ sá lè tèmi náà bí ọlọ́wọ́ mi rárá ẹni ebi náà rábò kan san àpò lè rí bá ọlọ́wọ́ tó máa bí àdájí àdá kò lè rí bẹ́ẹ̀. Àtàwọn ọmọ sàṣọmọ abẹ́ ọmọ alájí kàbọ̀ ọ̀gbìn ọ̀sìn kò lè rí bẹ́ẹ̀. Ìwọ tó rí 200 san lè gé 200 kọ́dà 1,000 kí ló lè rán 1,000 torí ọmọ rẹ̀. Kọ́ máa lùkùrá nìké àwọn ọmọ wa máa kéwú tí wọ́n lọ wí ìlú má lọ fà is not for children má lọ fà àwọn kékeré nínú àjòkù wọn pé má lọ fà is not for children má lọ fà ẹ̀wọ̀n tó wọn kọ̀. Ẹ̀kọ́ mọ́ yín
جمال العقل بالفقر ẹwà làákàyè بالفكر òun ni kéèyàn máa ronú ẹ̀bá ní kíni jẹ́ ẹwà wo ní bẹ fún làákàyè kí ẹ jókòó kó máa ronú ẹ̀. lọ́lọ́ ìwé ti sọ̀rọ̀ wọn àdúgbò tí wọ́n ní ó tún ronú lọ́rọ̀ àwọn tó bí wọn ní sàkíyà dájọ́ òkè ọmọ àlọ́lá ó tún wo owó yàrá àwọn àlejò wọn àtàbọ̀bà ní ó ronú lọ. وجمال اللسان بالصمت ẹwà لساني ẹwà lẹ́sàn-án أكرمك الله ẹwà wọn بالصمت òun kéèyàn dákẹ́ gbogbo ọ̀rọ̀ kọ́ ló máa sọ. èyí tó ń bí ọjọ́ èyí tó ń pè ọjà àti bọ́lá kan sọ̀rọ̀ nílé wọn ni ó ti mọ wọn lá wọn ti máa ń tọrọ kóso ní. sọkúsọ wọn ti pọ̀ jù eléyìí ló sì fi sàsọmọ nígbà tí ó sì ọ̀rọ̀ sọ̀rọ̀ sáwọn àyà. àwọn pèsè tí ń sọ náà èyí tó sọ náà ní ìbùsà sọmọ ní ẹsà filẹ wọn pè ájáde ìkànnì ńgbọ yẹ etí ọ̀tún òṣìṣẹ́ náà àwọn ìyá táwọn ọmọ ìyájà etí ọ̀tún ọ̀kọ̀ọ̀kọ̀ ṣiṣẹ́ mọ́ wọn ń pè ìdàgbò òṣìṣẹ́ mọ́ létí tẹ̀tẹ̀lẹ̀ mo bẹ̀ bàbá wọn sọ̀rọ̀ ẹ̀bọ́ sọ́wọ́ làáfíà ni o bẹ́ẹ̀ bá mo bẹ̀ yẹn pè wọ́n o aláyì lọ ni wọ́n fi ẹ̀bọ́ sọ́wọ́ làáfíà aláyì wọ́n ní nà inú àwọn àgbàlagbà wa kò bẹ̀ aláàbẹ̀ọ́sẹ̀ ìjọ wọn gba etí kan nígbà ọ̀ya wọn bẹ̀sẹ̀ kan wọ́n mọ̀ ìyájà gan ọlọ́wọ́ san ilé san wọ́n mọ̀ ìyájà wọ́n kí. وجمال الوجه بالعبادة ẹwà ojú òun ká sí lọ أكرمك الله owó ọlùkùránì ojú yóò máa tanná lóru òun nìkan lókùnrin ní ìṣàdúrà ọ̀paná òun náà ríra rẹ̀ bẹ́ẹ̀lẹ̀tì ojú yóò máa tanná ẹwà ojú ẹnikẹ́ni ó sí lọ. وجمال ẹwà wà ọ̀pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lọ nísìnyí ẹwà àwọn ẹni méjìlél lóṣèlú أكرمك الله ẹwà ojú tiwọn nù lóbi APC PDP gbèdérédé àkó gbogbo wọn náà jọ àràǹfààní wọn àgbẹ̀ máa lọ ta àkàrà ọmọ yóò ta àkàrà yóò dín ẹ̀gàn. wọ́n ń pa wá wọ́n dúró wa àwọn bàbá òrí kan sí ọmọ Nàìjíríà sábà máa ń ṣépè fún wọn mọ́ ìpètè sẹ́ńpà báwọn náà ti pọ̀ jù ẹ̀ka ìwà ni wọ́n lọ sùn ní wádé gbó.